Davido pàdánù ọmọ rẹ̀ ọkùnrin Ifeanyi Adeleke ní ọ̀nà kàyéfì. N kò lè gbà kí ọmọ tèmi náà kó lọ gbé lọ́dọ̀ rẹ̀ o. Sophia Muhammadu ló sọ bẹ́ẹ̀. Nínú rògbòdìyàn ta ni ó gba ọmọ sọ́dọ̀ ìyẹn Ìmádé nínú gbajúgbajà òṣòwò Sophia Muhammadu àti olórin tàkásùfé Davido Adeleke. Sophia Muhammadu ṣàlàyé ìdí tí ọmọ rẹ̀ obìnrin kò fi lè gbé lọ́dọ̀ bàbá rẹ̀ ìyẹn Davido nítorí ààbò tó péye kò sí níbẹ̀ fún un. Èyí ṣẹlẹ̀ lẹ́yìn tí Sophia fi ìwé ìfẹ̀hónúhàn tí wọ́n tẹ̀ sí ọ̀nà abala 22 tí ó ń tako ẹ̀bẹ̀ Davido láti gba ọmọ sọ́dọ̀. Nínú ìwé ìjẹ́rìísí tí àwọn amòfin ọmọbìnrin yìí tẹ̀, Dókítà Anthony Idigbe, àgbàlagbàwí ilẹ̀ Nàìjíríà ti Punuka Anthony àti Dókítà Bímpé Ajégbọ́mọgùn. Arábìnrin ṣàlàyé bí ààbò tó péye ṣe wà lọ́dọ̀ òun fún ọmọ náà ju ọ̀dọ̀ Davido lọ. Ó ṣe àpèjúwe bí ọmọ Davido ṣe pàdánù ẹ̀mí rẹ̀ ìyẹn Ifeanyi Adeleke ní ọ̀nà kàyéfì látàrí ìjàmbá inú ilé ní bí ọdún kan àbọ̀ sí ọdún méjì sẹ́yìn. Díẹ̀ lára ọ̀pọ̀lọpọ̀ ìdí tí ó mẹ́nubà. Sophia ṣàlàyé ìdí tí Davido fi lè gba ọmọ òun sọ́dọ̀ tó kà báyìí. Ẹni tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ jẹ́ olórin tàkásùfé tí ó máa ń rìnrìn àjò láti ibìkan bọ́ sí ibìkan káàkiri àgbáńlá ayé gẹ́gẹ́ bí iṣẹ́ òòjọ́ rẹ̀. Kò sì lè wà pẹ̀lú ọmọ mi ní àkókò tí ọmọ bá nílò rẹ̀ jù. Ẹni tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ti ṣe ìgbéyàwó pẹ̀lú obìnrin mìíràn tí wọ́n dìjọ ń gbé papọ̀. Wíwo ọmọ wa ní ọ̀nà tó tọ́ pẹ̀lú obìnrin mìíràn kì í ṣe ohun tí mo lè fọwọ́ sọ̀yà fún. Davido pàdánù ọmọ rẹ̀ ọkùnrin nínú ilé tí ó ń gbé. Ó tó ohun tó yẹ ká ṣe ìbéèrè sí. Ìṣẹ̀lẹ̀ yìí sì fi hàn pé ọmọ obìnrin kò lè gbé pẹ̀lú rẹ̀. Mo mọ̀ dájú wípé kò pé ojú òṣùwọ̀n láti gba ọmọ sọ́dọ̀ nítorí kì í ráyè, bẹ́ẹ̀ kò sì lè ṣe ojúṣe rẹ̀ bó ti tọ́ fún ọmọ wa nípa èyí. Ó tẹ̀síwájú láti ṣàlàyé bí ìbáṣepọ̀ wọn ṣe bẹ̀rẹ̀ ní ọdún 2014 ní èyí tó bí ọmọ wọn ní ọdún 2015. Wọ́n sì jàjà túká ní ọdún 2017. Wọ́n parí ìjà wọn ní ọdún 2020. Wọ́n sì padà dàrú pátápátá ní ọdún 2022. Gẹ́gẹ́ bí ọmọbìnrin náà ṣe wí, nínú ìrìn àjò ìbáṣepọ̀ wọn ni òun ti máa ń gbìyànjú láti pín gàrí kóníkálukú bá tirẹ̀ lọ nítorí irọ́ àti àìṣòtítọ́ rẹ̀ ti sún òun. Ṣùgbọ́n ó máa ń ṣẹ̀rù òun wípé òun ò ní ṣe ojúṣe òun lórí ọmọ wọn obìnrin láti de òun mọ́lẹ̀ tàbí láti tàn òun sínú ìrìn àjò ìbálòpọ̀ padà. Davido fèsì lánàá òde òní ìyẹn ọjọ́ 5 oṣù kejì ọdún tá a wà yìí wípé kí ló dé tó fẹ́ràn láti máa fi gígùn ojú ọgbẹ́ tó ti san lẹ́yìn gbogbo ohun tí òun àti ìyàwó òun Chioma ti là kọjá. Ó ní òun juwọ́jusẹ̀ sílẹ̀ lórí àti gba ọmọ òun, àmọ́ òun mọ̀ pé bí ọmọ bá dàgbà yóò padà mọ̀ wípé òun gbìyànjú. Kò kí ń dùn kó pọ̀ àníri jù báyìí lọ ní abala ìròyìn yàjóyàjó láti lè ṣe Jígí Alára 24 pẹ̀lú èmi ọmọ yín Babalọ́lá Abímbọ́lá Ọ̀dẹ́mọ̀. Títí di ìgbà mìíràn tá ò fìrè pàdé. Ire o. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.